wá gbọ́ ohun tí Rẹ̀mí Àlùkò sọ nípa Táyé Currency. Kí ló sọ nípa Òbésèré? Kí ló pa òun àti Òbésèré pọ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ orin fújì? Kí ló Òbésèré sọ fún nípa pé bó bá fẹ́ là nídìí iṣẹ́ orin ó gbọ́dọ̀ fi sílẹ̀? Ẹ wo, ó tú ọ̀pọ̀ àṣírí nínú fọ́nrán yìí o. Kí làwọn nǹkan tó tú palẹ̀ nínú fọ́nrán nígbà tó ń bá Agbálẹ̀tù sọ̀rọ̀? Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Rẹ̀mí Àlùkò. Nínú interview kan tí mo ṣe pé mo disrespect Alhaji Táyé Currency náà o, àwọn èèyàn lọ gbọ́ mi dáadáa, because ẹni tó ṣe interview fún mi, ẹni tó yẹ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi kò béèrè because ó kọ́kọ́ béèrè tírín lẹ́dà lọ́wọ́ mi lèmi ṣe wò pé even though so ó dà pé bí mo ṣe gbé lẹ́yìn àwọn èèyàn ṣe àwọn èèyàn. dèrò dà pé ń gbà yẹn bẹ́ẹ̀ ṣe wà ládùúgbò yẹn ó possible kẹ́ máa mọ ẹni tó wà ní. ìwọ ni mo sọ pé gbogbo wa ò dára wa mọ̀ ẹni pé mo sọ síwájú pé èmi lèmi wà ládùúgbò tèmi ga pa tèmi wọn náà láti fẹ́ ga tí mo fẹ́ ṣoríire so ẹlòmíì náà máa wà ń bò míì náà tó ti fẹ́ ṣoríire ládùúgbò ẹ̀ but èyí tí mo sọ ń gbà yẹn ni pé excuse me pé Alhaji Táyé ṣe wà ní ẹ̀yìn kan lóòótọ́ ni mo mẹ̀gbọ́n wọn gbà mí. Alhaji kọ̀ mí àmọ́ wọn dáadáa. Alhaji Abbas Akande Òbésèré. eléwèlé ọmọ ti di Paramount King Agbákin Àgbàlagbòye ṣe rí papa tẹ̀ ń sọ yẹn ṣe mọ̀ pé eléré tí mo lè kọ́kọ́ sọ pé mo wo àwòkọ́ṣe ẹ̀ nìyẹn yàtọ̀ sí dáàdì mi. bọ̀tọ̀ ṣe nǹkan kan ṣe ní nǹkan mo fẹ́ sọ yìí Ọlọ́run mi ì sọmọ́ interview rí bọ̀ mo ti sọ fáwọn náà rí ṣe ní nǹkan yẹn nígbà yẹn tẹ́ bá rí mo bóyá rí lára mi ẹ mọ̀ pé kéèyàn lọ báyàn lé bẹ́ẹ̀ ni tí mo láìkì tí mo fẹ́ràn ìgbà tí máa dọ́dọ̀ wọn ìgbà wọn ṣètò láti Amẹ́ríkà mi ráyè rí wọn wọn wà ní ọyìn gbé ní sọ̀lọ̀ ṣùgbọ́n tí máa dọ́dọ̀ wọn ẹ mọ̀ mo ti ń dunú pé mo máa ṣùgbọ́n tó máa ní time láti máa bá mi sọ̀rọ̀ pé mi sẹ́gbẹ́ kan ẹgbẹ́ kan tó wá pè mí sí wọn tó rà sọ pé ṣé mo fẹ́ kọ fújì yìí la mo ní mo fẹ́ kọ́ la wọ́n ní bí mo ṣe wà yìí tí mo mọ̀ pé mo fẹ́ kọ fújì yìí la kí n má wá àwọn wá mọ́. kí n má wá àwọn wá mọ́. kí n dẹ̀ má wá eléré kankan lọ sílé wọn mọ́. pé kí n lọ múṣẹ́ mi ní òkúkúdùn. ìgbà yẹn náà mo ti ń kọ́ ni mi ti ń rí change o bọ̀tọ́ lápá wọn ni ẹ mọ̀ ṣé mo gbọ́dọ̀ tó sọ̀rọ̀ yẹn mi ní parọ́ fún yín. ó dùn yìí. tẹ bá mọ èrò kúrò tí mo rò lọ́kàn sí wọn bó ṣe mọ̀ pé Ọlọ́run ní pé kéèyàn ní second thought ṣe mọ̀ pé mo dárúkọ ibìkan nígbà tí mo kọ́ ṣe mo ní ibìkan wà tá máa ń lọ tá máa ń pè ní bẹ́gà yẹn ni mo tún padà sí mo lọ mú pẹ́ńsù mi tí máa ń mú dání tí máa fi ń ronú mo ní pẹ́ńsù kan tí máa ń mú dání mi ẹ̀kọ́ sọmọ́rọ̀ ni bọ̀tẹ́ yín ni kò lè yẹ yẹn tẹ bá ní tí máa ti mú pẹ́ńsù mi yẹn dání ṣé ní pẹ́ńsù mi yẹn nígbà tí mo mú dání tí màá dẹ̀ ti mọ̀ kan máa fi pẹ́ńsù yẹn máa fi sẹ́nu máa fi jẹ yín pé so nígbà tó máa fi mọ́kàn fún mi pé ọmọ ìwọ ni kò járe ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rin yìí sọ má mú rẹ̀ ń gan lóòótọ́ ṣàmúpọ̀rọ̀ tó sọ yẹn ló di ọlá fún mi ní ẹni. tẹ́ fi tẹ̀lé àbí sásábẹ́ olórin kankan. tí mo fi sásábẹ́ ní kankan ní ẹni. because àwọn sọ́ngbà ẹbí ẹni pé ẹ mọ̀ ọmọdé lè mi ìrònú mi yàtọ̀ mo rò pé àwọn láìkì mi àṣà àwọn lọ́ láìkì mi jù. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí pàápàá lórí àwọn nǹkan tó sọ lórí ọ̀rọ̀ Tírílẹ́dà àti Táyé Currency kí ló sí ohun tó sọ nípa Òbésèré ẹ̀yin èèyàn wa gbogbo ohun tó sọ pé Òbésèré sọ fóun nǹkan tó Òbésèré sọ fóun tó sì jẹ́ pé òun ṣe bẹ́ẹ̀ tó yẹ pé òun ò ṣe bẹ́ẹ̀ ni òun mọ̀ bí òun bá wà báyìí ẹ̀yin èèyàn wa ẹ dá sí ẹ drop comment remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà WhatsApp number page